mà tún ti ń rúgbó bọ̀ kẹ́ ẹ̀yin èèyàn ìjà láàrin Imam Tọ́lá Yunus àtàwọn oníṣẹ̀ṣe tún ti ń rúgbó bọ̀ o Imam Tọ́lá Yunus tún ti lọ tọ́jà àwọn onífá o wọ́n ní ẹ̀sìn Islam lẹ̀sìn àbáláyé o kódà wọ́n ní Ifá gan kọ̀ǹfàmù ẹ̀ Ifá support ẹ̀ Ifá jọ máa yé wa wípé ẹ̀sìn Islam lẹ̀sìn àbáláyé inú odù fáwo ló wá tọ́ka sí ilé ẹ̀yin èèyàn nínú fọ́nrán ẹ̀ ẹ gbọ́ gbogbo ohun tí Imam Tọ́lá Yunus tí wọ́n tún sọ o lórí ọ̀rọ̀ wípé Ifá kì í ṣe ẹ̀sìn àbáláyé pé ẹ̀sìn Islam gan lẹ̀sìn àbáláyé Ifá gan sì kọ̀ǹfàmù ẹ̀ kódà wọ́n ní káwọn èèyàn máa expect anything from àwọn onífá o nítorí kò sí tí wọ́n tún gbọ́ lẹ́nu ẹni tí ò ní gbàgbọ́ nínú Ọlọ́run tó ju irọ́ lọ ẹ wo ó lágbára ó lẹ́tìkẹ́ ẹ jẹ́ àjọ wò ó kẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín sí kọ́mẹ̀ntì nípa ẹ̀. nínú fa tẹ́lẹ̀ fi hàn ara ayé àwọn kankan ń bẹ nínú fa tẹ́lẹ̀ fi hàn ara ayé torí pé nínú tó wọ́pọ̀ táwọn èèyàn máa ń sọ òun ni pé Islam kọ́ ni ẹ̀sìn àbáláyé wọ́n gbà pé ẹ̀sìn kan ń bẹ tó jẹ́ ẹ̀sìn àbáláyé tá a báláyé pé kìí ṣe Ìsìláàmù mọ̀ ń fàsìkò yìí sọ fún yín categorically ipe Ìsìláàmù gangan lẹ̀sìn àbáláyé Ifá ló sì sọ bẹ́ẹ̀ fún wa Ifá ló wí bẹ́ẹ̀ fún wa bá a bá wí tán ní ìsìn ẹni ráwọn ń fáwọn kí wọ́n padà fò bóde o kán ní kò rí bẹ́ẹ̀ o kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀ lè bá nǹkan kan lọ́dọ̀ ẹni tí ọlọ́lọ́run dúró lọ ẹni tí ọba ti lọ́lọ́run irọ́ náà lẹ́ẹ̀bà lọ́dọ̀ ẹ̀ mo rò pé ṣé báyìí ní ìsìn Ìsìláàmù nìkan lẹ̀sìn àbáláyé Ifá gangan ló sọ bẹ́ẹ̀ fún wa pé Ìsìláàmù lẹ̀sìn àbáláyé irú àwọn nǹkan báyẹn ni kí ẹ lọ ṣe rìsáàchì ẹ̀ káwọn ọmọ máa fi ṣeré wọ́n lè mọ̀ pé Ìsìláàmù gangan lẹ̀sìn àbáláyé ẹ jẹ́ mú ẹyọ kan wá fún wa ń bẹ̀ Yorùbá máa pa òwe kan Yorùbá sọ wípé ayé la bá fá ayé la bá mọ̀lé ọ̀sán gangan nìgbàgbọ́ wọlé dé a ti máa gbọ́ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ pé ìjọ àwọn bàbá wa ń lẹ Yorùbá wọ́n gbà péjọ táwọn lajú lẹ Yorùbá wa ìbáyìí àwọn bá ìlànà ẹ̀sìn méjì nílẹ̀ Yorùbá àkọ́kọ́ wọ́n láwọn bá Ifá ẹlẹ́ẹ̀kejì wọ́n láwọn bá Islam ní ìmọ̀lé Yorùbá gbàgbọ́ wípé ẹ̀sìn Kìrìsìtẹ́nì òun dé wá bá àti Ifá àti Islam ni àti Ifá àti Islam ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì wá bá ṣùgbọ́n ẹ̀sìn ìṣẹ̀ṣe àtẹ̀sìn Islam Yorùbá gbà pé ń jọ́ táwọn dé méjèèjì làwọn bá. ìbéèrè tí wọ́n wá sí ilé mi ni pé nínú méjèèjì èwo ló kọ́kọ́ dé àìbẹ́ẹ̀kọ́ Ifá ló wá ń sọ ìtò kọ́kọ́ dé fún wa à ń pe Ifá kan ní odù òtúrá o Ifá kan ní jẹ́ bẹ́ẹ̀ odù òtúrá gbangba láti wì nínú odù òtúrá yìí odù òtúrá pọ̀ ìkan bẹ́ẹ̀ tá à ń pè ní òtúrá méjì odù òtúrá méjì yìí tí wọ́n bá gbé ọmọ lọ́ọ̀dọ̀ babaláwo pé ẹ fẹ́ dá àkọsẹ̀jayé ẹ̀ ṣe mọ̀ pé wọ́n máa dá àkọsẹ̀jayé látijọ́ wọ́n wá gbé ọmọ lọ́ọ̀dọ̀ babaláwo pé ẹ fẹ́ wo àkọsẹ̀jayé ọmọ yìí irú ọmọ wo ni irú iṣẹ́ wo ni ó ṣe irú nǹkan wo wọ́n máa béèrè wọ́n lọ dá àkọsẹ̀jayé bí wọ́n bá wá dọ̀dọ̀ babaláwo tí babaláwo bá gbé Ifá janlẹ̀ tó gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ tó bá kí Ifá yẹn lọ kì í bọ̀ tó bá ṣe pé odù òtúrá méjì ló mú jáde tó bá mú odù òtúrá méjì jáde babaláwo wà máa kí òtúrá méjì tó bá kì í lọ kì í bọ̀ babaláwo padà sọ pé Allahu Akbar tí ó fi orí kanlẹ̀ gangan ni Allahu Akbar la ilaha illallah ń bẹ nínú oríkì òtúrá méjì tí wọ́n èkì àwa forí balẹ̀ àwa sọ fún àwọn tí wọ́n bímọ yẹn pé ọmọ yìí o ìmọ̀lé ní nínú àkọsẹ̀jayé ẹ̀ wọ́n ní ọmọ yìí ọmọ tí òtúrá méjì yọ fún yìí o ìmọ̀lé ní ẹ lọ gbé fáwọn àfáà kí wọ́n sọ lóko pé ọmọ eléyìí èso ọmọ Fá ọmọ àwọn ọmọlé ní àwọn òbí rí ọwà gbé wọ́n gbé lọ́dọ̀ lè máàmù tí ń bẹ ládùúgbò wọn pé
nígbà àwọn lọ dákọ̀ṣẹ̀jayé ọmọ yìí wọ́n sọ pé ìmọ̀le ni kódà àìmọye àwọn ọmọ tó ṣe pé babaláwo ló bí wọn tó ṣe wípé Ifá ló sọ wọ́n di mùsùlùmí. Allahu Akbar. Allahu Akbar. Ifá ló sọ pé odù wọn òtúrá méjì ni ẹ lọ gbé fáwọn ọmọlé tó bá dijọ́ míì bọ́lọ̀ ń bá ní káyé wájú báyìí lọ màá ka orúkọ àwọn tó ṣe pé ọmọ babaláwo ni wọ́n tí Ifá sọ wọ́n di mùsùlùmí tí wọ́n sì jẹ́ ìmáàmù ńláńlá lẹ́yìn Yorùbá kan tó jáde láyé. Masha Allah. ọ̀rọ̀ ọjọ́ mi nu. Now ibi tí mo wá ń lọ bẹ̀ lélẹ́yìí ìgbà tí wọ́n ń kó odù Ifá jọ tí wọ́n ń kó jọ pé Ifá eléyìí yóò máa jẹ́jì ogbè Ifá eléyìí yóò máa jẹ́ báyìí yóò máa jẹ́ báyìí yóò máa jẹ́ báyìí tí ò bá sí pé wọ́n ti rí ìsìláàmù ńjọ́ náà ni wọn ò ní ti ìsìláàmù bọnú Ifá. Allah Akbar. torí pé ẹni tí ń bẹ ńjọ́ náà ni wọ́n kó papọ̀ tó di gbogbo àwọn odù táwọn wọ̀nyẹn. wọ́n ríran rí ìsìláàmù ńjọ́ náà pé ìsìláàmù ń bẹ ní ìsìláàmù fi wọnú odù Ifá. ẹ lè rí àfi kìrìsìtẹ́nì nínú odù Ifá torí pé John Fadé kò bá kìrìsìtẹ́nì lẹ̀. Allahu Akbar. ẹ lè rí torí bẹ́ẹ̀ ẹ wá bi wọ́n léèrè pé báwo ni ìsìláàmù ṣe wọnú Ifá tí ìbá ṣe pé ìsìláàmù ti ń bẹ kí Ifá tó dé. Ifá dé bá ìsìláàmù ni. Ifá dé bá ìsìláàmù ni. Allah. àfi tẹ́ ẹ bá rọ̀nà tẹ́ ẹ fi yọ àwọn odù mọ̀lé kúrò nínú odù Ifá lókù tí ò bá síbẹ̀ ìsìláàmù làgbà àṣẹṣe ìṣẹ̀ṣe wá bá ìsìláàmù ní ìsìláàmù kọ́ ló bá ṣẹ̀ṣe. Allahu Akbar. irú àwọn ìwádìí báwọn ó pọ̀ o mo kàn mú ẹyọ kan wá nú ẹgbẹ̀rún ni. Allahu yahyikum. ńgbà lọ́nba tó gbà wá láàyè jù báyìí lọ ẹ mọ̀ pé nǹkan kan ò sí lẹ́yìn ẹ̀sìn ìsìláàmù yìí. Masha Allah.